Ikú dóró o, ikú mà bà nǹkan jẹ́ báyìí o, ẹ̀yin èèyàn wa, ẹ kú dédé ìwòyí, ẹ̀yin èèyàn, ìrìn wo, ikú yìí mà lágbára o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé arákùnrin tí ó wà nínú fọ́tò yìí, òun ni gbogbo wa mọ̀ sí òṣèrékùnrin HASSAN TAIWO tí a mọ̀ sí OGOGO. Ẹ̀yin èèyàn wa tí ẹ kò bá gbàgbé, ṣé mọ̀ wípé láìpẹ́ yìí ni àwọn ọmọ rẹ̀ sunkún jáde láti wá sọ̀rọ̀ nípa bí bàbá wọn ṣe ní káńsà, tí káńsà náà sì ti dé stage 4, wípé gbogbo ìgbìyànjú àwọn láti tọ́jú rẹ̀ wípé pàbó ló já sí o. Kódà bí wọ́n ṣe gbìyànjú láti gbé e kúrò ní orílẹ̀-èdè yìí lọ sí orílẹ̀-èdè mìíràn fún ìtọ́jú tí ó dára, ẹ̀yin èèyàn wa, wọ́n ní kò lè kúrò ní orílẹ̀-èdè yìí láì ṣe wípé wọ́n tọ́jú rẹ̀ dé o, ṣùgbọ́n àwọn kò rí dókítà tàbí ẹnikẹ́ni èyí tí ó lè bá wọn tọ́jú rẹ̀ náà, sì ti ké pàjáre síta o wípé tí wọ́n bá rí ẹnikẹ́ni èyí tí ó lè tọ́jú arákùnrin yìí títí tí yóò fi wà òkè kan tó lè gbé lọ sí orílẹ̀-èdè mìíràn fún ìtọ́jú tó péye. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa, ó ṣe ni láàánú wípé ikú mà ti padà mú arákùnrin òṣèrékùnrin TAIWO HASSAN lọ ní ìrọ̀lẹ́ yìí. Ẹ̀yin èèyàn wa, èyí le o, nítorí ìrònú mà dórí àgbàkodò, ikú yìí ó gba omijé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ìbànújẹ́ ńlá rèé o ní Yoruba movie industry, ẹni tí gbogbo èèyàn ti ń wò gẹ́gẹ́ bí àgbàlagbà òṣèrékùnrin tí àwọn èèyàn kọjú sí wípé èèyàn gidi rèé o, ẹni tí wọ́n wò lókè rere, ẹ̀yin èèyàn wa, ẹ̀rín mà ti wó báyìí o. Ikú mà ti mú arákùnrin yìí lọ, ó mà ṣe ni láàánú gidi gan ni. Níṣe ni gbogbo Yoruba movie industry ni wọ́n dorí kodò náà wà ẹ̀fún mu bí ti gàrí. Ẹ̀yin èèyàn wa, ikú yìí lágbára o. Kí ni ẹ rò wípé ó padà ṣẹlẹ̀ sí arákùnrin yìí tó fi dórí ikú báyìí? Ṣé wọn kò tọ́jú rẹ̀ ni, tàbí gbogbo ìgbìyànjú láti tọ́jú arákùnrin yìí ó padà já sí pàbó ni? Nítorí nígbà tí àwọn ọmọ rẹ̀ ké pàjáre síta, oríṣiríṣi àwọn èèyàn ló ń jáde láti wá sọ̀rọ̀ wípé àwọn lè tọ́jú rẹ̀ o, àwọn lè fi òògùn ìbílẹ̀ ṣe léyìí, àwọn lè fi òògùn ti olóyìnbó ṣe léyìí, ṣùgbọ́n o, látàrí gbogbo ìgbìyànjú, ẹ̀yin èèyàn wa, arákùnrin òṣèrékùnrin TAIWO HASSAN ó ti padà jáde láyé báyìí o, tí ó fi àwọn ọmọ rẹ̀ kalẹ̀ sáyé tó sì lọ. Ikú yìí le o, Ọlọ́run má fi ikú òjijì kó má fi dán wa wò, kí Ọlọ́run má ṣe jẹ́ ká rí àrùn èyí tí ó kọjá agbára wa, nítorí àìsàn yìí ó mà wá le gan ni o, tí arákùnrin yìí fi ṣe àìsàn láàárín oṣù méjì tó sì ti dé stage 4 cancer. Kí ni ẹ rò wípé ó fà á? Ikú yìí le gan ni o, ẹ̀yin èèyàn wa. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé láti máa rántí ìdílé arákùnrin TAIWO HASSAN nínú àdúrà wa, nítorí ìbànújẹ́ ńlá ló ṣubú lu ìdílé yìí báyìí o. Tó bá rí bákan náà, ẹ̀yin èèyàn wa, Ọlọ́run ní jẹ́ ká rí ogun ikú láàárín wọn mọ́ bó bá tún ṣe ń lọ lórí ikú tí ó pa arákùnrin yìí. A ó tún máa mú wá sétí ìgbọ́ yín. Ó dàbọ̀.